is the old dance in the old world. You can dance different type of dancing, different type of steps. But to worship God, to dance before His presence, we don't understand. Hallelujah. It is time for prayer. Amen. Please join me in this chorus before we start praising, before we start our prayer. Boom, boom. Everyone
ìdààmú olúwa mo dúpẹ́ nítorí mi ò sí lẹ́yìn ìdùnnú àsọ̀kọ̀ ìwọ Jésù ní àkọsọ́ ní àdúrà olùkọ́ Jésù olùkọ́ olùṣe olùṣe àbàwọ̀ṣe ẹ̀dọ́ṣe àbàwọ̀ṣe òṣìṣẹ́ Jésù olúwa àti olùgbàlà wa. Bíbélì wípé jẹ́ kí gbogbo tó wà ní ara rẹ̀ kó ṣe kí ni olùyọ̀wọ́ wa. Òtò ní òtí ìrìn Ọlọ́run. Ohun ẹ òtí ìka olùyìn Ọlọ́run. Gbọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹlẹgbẹ́ rẹ ló wà. Ohun tí wọ́n sùn lánàá tó jí láàárọ̀ yìí, òun wọ́n sùn wọn lè dìde mọ́. Jẹ́ kí sọ́bí nìkan fún ọ. Àti wà láyé nígbà oṣù ojí kì í ṣe right yẹ o. It is not your right. When you sleep and wake up, it's not your right. It's only His grace. Wàá polúkọ Jésù lẹ́ẹ̀kọ́ ẹ̀kọ́ lẹ́ẹ̀kan. Olúwa mo dúpẹ́ fún orí ọ̀fẹ́ tí ẹ fún mi. Nígbà mú mi sùn lánàá, ẹ̀mú mi kí sí ìmọ̀lá ìròyìn ìlú láyà àti àlàáfíà. Olúwa Jésù lẹ́ẹ̀kọ́ sọ́jà àdúrà. Olúwa Jésù. Ọ̀pọ̀lọpọ̀ wa a ò ní orí ọ̀fẹ́ láti dúró ní ìlú rẹ̀. Tábàwo òbí tí wà ní ayé kò sí lẹ́mọ̀. Ohun tó ṣẹlẹ̀ tó bá jẹ́ kó ṣẹlẹ̀. Bíbélì pé kí ni àwọn ọ̀bá máa wí nísinsìnyí? Kí ni àwọn ọ̀bá máa wí nísinsìnyí? Tó bá jẹ́ pé ìfẹ́ ọ̀tá ṣe kí la fẹ́ máa wí nísinsìnyí? Wọ́n á polúkọ Jésù lẹ́ẹ̀kan ìwé lẹ́ẹ̀kan. Olúwa mo dúpẹ́ tí ń bẹ́ẹ̀ kò jẹ́ kí ìfẹ́ ọ̀tá kó ṣẹ lórí mi. Ẹ kò jẹ́ kí ìfẹ́ ọ̀tá kó da ìjọ mímọ́ yìí rú. Ẹ ò jẹ́ kí ìjọ ìpolójú ẹ kú. Ẹ jẹ́ kí àwọn òbí tó wà nínú ìjọ ìpolẹ́rẹ̀kẹ́ òṣèré gbọ́. Kò sí ohun ìbànújẹ́ kan nínú ayé yìí mọ́ tí ọmọ bá kú lójú ìyá ẹ̀. Kò lè yí ọ̀pọ̀lọpọ̀ ẹni tó bá ti ṣẹlẹ̀ sínú máa yé tí ọmọ tó bá kú lójú ìyá ẹ̀ tàbí ojú òbí ẹ̀ kò sí ohun ìbànújẹ́ tó tó títí tó máa fi wọlé sùn ó máa rántí ẹ̀ wàá kó orúkọ Jésù lẹ́ẹ̀kan ìmọ́lẹ̀ kan olúwa mo dúpẹ́ tó ń bẹ́ẹ̀ kò jẹ́ kí ìfẹ́ ọ̀tá kó ṣẹ nínú ayé mi sọ́dọ̀ àdúrà. Daddy, ohun kan pé báyìí òun ló máa ń yí ògo ènìyàn padà. Ohun kan ṣoṣo ló máa ń jẹ́ kí ènìyàn má dé ibẹ̀ ìmúṣẹ. Ohun ẹyọ kan ṣoṣo òun ló máa ń fà á tí ọ̀tá máa fi lágbára lórí ènìyàn. Wàá polúkọ Jésù lẹ́ẹ̀kan Olúwa dáríjì mí gbogbo ọ̀nà tí mo ti lè gbà ṣe Olúwa pa ìṣẹ̀lẹ̀ rẹ lónìí. Polúkọ Jésù lẹ́ẹ̀kan sọ́dọ̀ àdúrà olùkọ́ Jésù àwùjọ Olúwa pa ìṣẹ̀lẹ̀ rẹ ọba ní ìṣẹ̀lẹ̀ Olúwa pa ìṣẹ̀lẹ̀ rẹ lẹ́gbẹ̀ẹ́ ìṣẹ̀lẹ̀ ayé mi Olúwa ìṣẹ̀lẹ̀ ayé mi Olúwa ìṣẹ̀lẹ̀ ayé mi Olúwa dáríjì mí ọba dáríjì mí Olúwa pàwọ́ ìṣẹ̀lẹ̀ ayé mi pa ìṣẹ̀lẹ̀ rẹ lọ́wọ́ àgbàjá Olúwa ìṣẹ̀lẹ̀ rẹ. Jésù Olúwa àti olùkọ́lára kò ní lè fò wọ́n tó bá nílẹ̀ tó bá kéde àwọn ọmọ kú bí ẹ̀ṣẹ̀ ṣe ní nínú ayé àwọn ọmọ ènìyàn yẹn tí a bá ti dá ẹ̀ṣẹ̀ tí ẹ̀ṣẹ̀ bá ti wà nínú ayé wa ọ̀tá kò ní nǹkan tó kù bí ọ̀tá bẹ́ẹ̀ ṣe báyìí lọ́kàn ṣe máa mú Olúwa tí ẹ̀ṣẹ̀ bá ti wà nínú ayé ènìyàn wàá polúkọ Jésù lẹ́ẹ̀kan
ẹ̀mí mímọ́ lẹ́ẹ̀kan olúwa ọ̀nà mímọ́ kúrò nínú ẹ̀ṣẹ̀ mi gbogbo àìṣedédé mi ọ̀nà tí mo ti gbà ṣẹ̀ sí orúkọ rẹ tí mo ti gbà mú ògo rẹ bínú lórí ayé olúwa pa ìṣòro rẹ ní ayé mi sọ́dọ̀ àdúrà ọ̀rọ̀ Jésù ṣe ẹni ọ̀gá nìkìlẹ̀ ẹ̀rọ bá nìkìlẹ̀ láìsọ̀ lórí ayé rẹ Jésù olúwa jẹ́ ìbẹ̀rẹ̀ wa. tó bá sọ pé gbẹ́wọ̀n fún bàbá ẹ̀ mọ́sẹ̀ ní ká ọdún aṣẹ́ kí ni kí a pa bóyá o sì ká báyìí rẹ̀ níbẹ̀ ọmọ kọ́ wọn ló pé òsọ́kò ìyá ọmọ kan sọ́tọ̀ tí màmá ẹ̀ bá pè é tó sọ pé gbẹ́wọ̀n má mi tàbí ó ní gbẹ́wọ̀n bàbá mi ó ní máa ṣe kí ni ó ní kí a pa òfin mọ́sẹ̀ ní ọ Jésù wá sọ wípé èmi ò wá láti pa òfin rẹ ó ní ṣùgbọ́n láti ṣe kí ni láti mú ṣẹ kò bá ọmọ kékeré nìkan wí owó mi ó bá àwọn àgbàlagbà fún pàápàá tí a bá lo ọjọ́ ayé wa èyí tí a ti lò àwọn wípé lọ́nà kan tàbí èkejì a ti ṣẹ̀ sí àwọn òbí wa lọ́dún méjì sọ wípé bàbá rẹ àti ìyá rẹ ni Ọlọ́run orí nínú ayé yìí orúkọ Jésù lẹ́ẹ̀kan ẹ̀mọ́ lẹ́ẹ̀kan gbogbo ọ̀nà tí mo ti gbà ṣẹ̀ sí òbí mi èyí tó lè yí òkú ayé mi padà èyí tó lè mú kí má délé ìmúṣẹ èyí tó lè mú kí aláàmì tó má wá sí ìmúṣẹ olúwa ti tó yé ìjẹ lọ́wọ́ òye olúwa ní ìlú ayé ní ayé mi sọ́dọ̀ àdúrà orúkọ Jésù ẹ̀rọ mímọ́ gbogbo èèyàn ṣẹ̀ ọ̀nà tí wọ́n ti gbà ṣẹ̀ tí òbí tàbí ìgbà mi olúwa ayé ní ayé mi èyí tó lè mú kí òbí rẹ̀ kó má dé ìmúṣẹ nínú ayé mi àgbọ̀lẹ̀ yìí nínú àtúmọ̀tò mi rẹ̀ lórí ìwọ ọmọ ẹ̀rí nínú ìwọ ọ̀pọ̀lọpọ̀ ìmọ̀ wò pé ṣé ẹ̀rí mọ́ tó fi ń sọ àsọtẹ́lẹ̀ tàbí ètò fi ń lálàá tàbí ètò fi ń túmọ̀ èdè tàbí ètò fi ń sọ èdè ní ọ̀sẹ̀ ẹ̀mí mímọ́ o ó máa ń tí ẹ̀mí mímọ́ ṣe ẹ̀mí mímọ́ máa ń kọ́ ènìyàn ó máa kọ́ ènìyàn á tún wá darí ìgbésẹ̀ he teach he leads and directs your steps in life that is the function of Holy Spirit wà á polúkọ Jésù lẹ́ẹ̀kan kí má wàá ṣiṣẹ́ nínú ayé olúwa gbé ẹ̀mí mọ̀ rẹ wọ̀ mí jogún ẹ̀mí mọ̀ rẹ fún mi jẹ́jẹ́ ẹ̀mí rẹ kó dàgbà nínú ayé mi polúkọ Jésù lẹ́ẹ̀kan sọ́dọ̀ àdúrà. ètí ìdarí ayé ẹni olúwa jogún ẹ̀ fún mi gbẹ̀rọ̀ mi olúwọ̀rọ̀ mi olúwa gbẹ̀rọ̀ mi ọba àwọn bá gbẹ̀rọ̀ mi olúwa fẹ́ gbẹ̀rọ̀ mi jẹ́jẹ́ ẹ̀mí mọ̀ rẹ jọba nínú ayé mi jẹ́jẹ́ ẹ̀mí mọ̀ rẹ jọba nínú ayé mi ẹ̀gbọ́n tí kọ́ ni títọ́ ni tí darí ayé ni ẹnu ayé ìpèsè ayé mi pẹ̀lú àyọ̀lẹ́gbẹ̀ Jésù olú ọjọ́ ìgbà ló sì rí. ó mú wá sí Áńtíókù. Yá. ó sì ṣe. fún ọdún kan gbáko. ó bọ̀ for good 1 year for good 365 days for good 52 weeks ó wà ní Áńtíókù. Yes. Ni wọ́n fi ń bá jọ péjọpọ̀. Ni wọ́n fi ń jọ péjọpọ̀. Wọ́n ń péjọpọ̀. That is they gather together. They gather in the Antioch. Àwọn Antioch wọ́n jọ péjọpọ̀. Àwọn àpọ́sítélì kí ló sọ? Tí wọ́n sì kọ́ ènìyàn púpọ̀. Wọ́n kọ́ ènìyàn púpọ̀. Ní Áńtíókù. They teach the multitude. They teach them in Antioch. Yes. Ní Áńtíókù ni a sì kọ́ pé. A kọ́ wípé. Àwọn ọmọ ẹ̀yìn Kristi. Ní ọjọ́ wọ̀nyí. Ní àwọn wòlíì sì ti Jerusalem sọ̀kalẹ̀ wá sí Áńtíókù. Ọmọ tó kà. Orúkọ Jésù ní àkọsọ́ ìdá àdúrà. Orúkọ Jésù. Ẹ̀mí nínú olúwa tọ́ mi dárí sí mi. Tọ́ mi dárí sísẹ̀ mi. Tọ́ mi sísẹ̀ mi. Dárí sísẹ̀ mi. Wá sísẹ̀ mi.
máa ṣe o. Bíbélì sọ wípé Paul lọ ní ọ̀nà Damascus. Olúwa pàdé rẹ̀ ní ọ̀nà kí ló fẹ́ lọ ṣe ní Damascus. Ó fẹ́ lọ mú àwọn tó kéde ìrìn Ọlọ́run. Ó fẹ́ mú wá sínú ìdè wá sí Jerusalem. Wọ́n lè ṣe kí ni? Wọ́n lè pa wọ́n. Lọ́wọ́ Bíbélì sọ pé Abu Stefano àwọn wá sínú ìgbọ̀ngàn ìdájọ́. Wọ́n lọ ṣe kí ni? Wọ́n sọ lókùtà pa. Kí ló fà á tí Paul tó fẹ́ lọ sí Damascus láti lọ mú àwọn èrò Ọlọ́run wá sínú ìdè sí Jerusalem? Tìtorí ohun tó gbàgbọ́. Ó gbàgbọ́ nínú òfin àwọn Mósè. Ó gbàgbọ́ nínú òfin àtọwọ́dọ́wọ́. Kódà wàá polúkọ Jésù lẹ́ẹ̀kan, ẹ̀mí mímọ́ lẹ́ẹ̀kan. Olúwa kí ni mo gbàgbọ́ èyí tó ń bá òkú ayé mi jà? Olúwa kí ni mo mọ̀? Kí ni mo gbàgbọ́? Kí ni mo ní ìrètí nínú rẹ̀ tó fẹ́ da ayé mi rú? Tó fẹ́ kọ ọjọ́ ọ̀la mi jẹ́? Gbọ́ ọ̀pọ̀lọpọ̀ obìnrin ó ní ìgbàgbọ́ nínú ọkùnrin. Ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin gan pàpà ó ní ìgbàgbọ́ nínú kíni? Nínú obìnrin. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn, ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin àti obìnrin ta jẹ́ ọ̀dọ́ òsì. Agbàgbọ́ pé ó nígbà tá a bá ṣe iṣẹ́ kan, tá a bá ṣe jẹ́ ìjọba kan, ká tó lè méjì. Ọ̀pọ̀lọpọ̀ gbàgbọ́ nínú yàwúyàwó. Ọ̀pọ̀lọpọ̀ gbàgbọ́ ó nígbà tó o bá gbé kokéènì. Ọ̀pọ̀lọpọ̀ gbàgbọ́ ó nígbà tó o bá travel abroad. Fóun lọ bá ajá sùn tàbí kájá bá òun sùn fóun tó lè méjì. Wàá polúkọ Jésù lẹ́ẹ̀kan, ẹ̀mí mọ́ lẹ́ẹ̀kan. Olúwa kí ni mo gbàgbọ́ tó da òkú ayé mi láàmú? Èyí tó yẹ kó ti fi rìn lọ́nà òwò rẹ, inú ìtọ́jú àgbà yẹn ló máa wọ́ tó oṣù. Ó lè nínú ìdílé fún rìn, èyí tí Ọlọ́run ti là sílẹ̀ fún ọ, ìlérí àti májèkọ́ Ọlọ́run nínú ayé rẹ. Wà á polúkọ Jésù lẹ́ẹ̀kan, gbogbo tí bá ti gbàgbọ́ tó ń ba òkú ayé mi jẹ́. Èyí tó bá yí ìpinnu àti májèkọ́ Ọlọ́run padà nínú ayé mi. Olúwa páyé lóyè kó fún ẹ̀kọ́ ṣiṣẹ́ ní àdúrà. Ọmọ Jésù, ẹ̀sìn náà. Ọ̀tọ̀ ní ti ìràwọ̀. Hallelujah.
tí ilẹ̀ bá ṣú tó bá wo òkè wà ní pé ìràwọ̀ pọ̀ lójú ọ̀run ṣùgbọ́n ọ̀tọ̀ọ̀tọ̀ ni ògo wọn wọ́n ti pọ̀ tó lọ́run yẹn bí a ṣe pọ̀ tó níbí yìí ọ̀tọ̀ ni ògo èmi àti rẹ hallelujah kò lè yí ọ̀pọ̀lọpọ̀ ọ̀tọ̀ ni ògo ti tèmi ọ̀tọ̀ ni títì rẹ ògo tèmi ò lè. Sọ wípé ẹni tó bá wù mí ni èmi máa ṣe àánú fún láti lè ṣe àánú tẹ ń wò yẹn kò ní ká ṣe yà kò ní quality kan tọ́lọ̀ fi ṣàánú fún yẹn o tó bá wu ọlọ́run nínú àmì olùwà ṣàánú fún yẹn ògo ni ó ní mú ohun tí wọ́n rò sí ní gbogbo lọ kú ṣùgbọ́n àpótí ẹ̀yìn ọlọ́run sọ di àánú nínú ayé rẹ̀ bíbélì sọ pé ní oṣù mẹ́ta olúwa sọ di ọlọ́lá nílẹ̀ yẹn bíbélì sọ pé dáfídì nìkan òun ló jùlọ kí ló fi jùlọ títorí ìtẹ́ kìí ṣe owó kìí ṣe ọlá kìí ṣe ọrọ̀ ṣùgbọ́n títorí ìtẹ́ yẹn òun dáfídì jùlọ wà kó nípa jésù náà olúwa fi àánú láre wá mi rí fi àánú láre gbà mí ṣàánú fún mi ní ilé ní ọ̀nà mi ní gbogbo tí bá rìn sí gbogbo tí bá dáwọ́lé kẹ́kẹ́ rí àánú rẹ̀ gbà jẹ́ kó wù ọ́ nínú àgbẹ̀ láti ṣàánú fún mi sọ́dọ̀ àdúrà.